Africa Content TV. Iṣẹ́ tó lọ gbọ́wọ́ sí tó bá ti gbé ló ṣe kàn ẹ́ kó fẹ́ wú ọ̀tá ọlọ́run bá ní ẹ̀dá. Ṣó ẹ wá ṣe ọ̀tá ọlọ́run ṣọ̀tá náà. Ṣó wá ẹ ṣe ọ̀tá ẹ̀mí ṣó yẹ kí ló bí mi. Ṣé kó yẹ kí bàbá wò ní pé àwọn aṣèṣì máa mọ̀. Àwọn òròyìn wá jó, òròyìn wá yọ̀, adé ní ìjọba nígbà rẹ̀. Kò sí bó ṣe máa ṣe dáadáa tí ò ní bẹ́ẹ̀ dàgbó. Ó yẹ kí ti mọ̀ pé dáadáa bá ń ṣe òun ló bí wọn nú ìkọ́bẹ́lẹ̀ bí wọn nú yẹn òun lè á máa kọ̀ntínú láti máa ṣe. Báwa dúpẹ́ pé everyday àfihàn àfi àṣìkò àfiṣe gúútì àyàfi jẹ́ kí wẹ́ẹ̀fìà àwọn ẹgbẹ́ wa jẹ́ lógún lára ìpọ̀lẹ̀gẹ̀rẹ̀ àti ra gbogbo mọ́tò sí Tesco àti ra 38 ọdún. Ara mọ́tò pọ̀ wọ́n ní 18 million naira INAPA 2013 full option limited. National headquarter gbogbo wọ́n ṣe program báyìí tọ́lá sọ pé national headquarter èèyàn tó ṣe dáadáa jù láyé òun ni bàbá yà sí. Tó ra rẹ̀ fún gbogbo soul of the cultural expo tọ́lẹ̀ tó kọ́ hòtẹ́ẹ̀lì Kaduna tó rẹ̀ sáwọ̀ lẹ́jọ́gbó ẹ̀gbọ́n tí ì sọ ọkọ̀ kò ní wá bí ẹ̀rọ ni. Ṣèyàsán kò sí ṣéṣíàmà tó tẹ agbára ìsọdọ̀ Adébáyọ̀ success kò ní wá sóyún last former ṣéṣíàmà kò sí ṣéṣíàmà tó ra tájà tó ṣe tẹ̀sán ìrẹ́lá iwájú àdìo mo ti ra bọ́ọ̀lù 38 ìlú tó ń bọ̀ sí. Lòmí á fi etí gbọ́ á yẹ fi ojú yìí àwọn kọ́kọ́rọ́ ò ní tẹ̀ lọ́wọ́ àájẹ́kẹ́ wọ̀ pé iṣẹ́ yíyọ̀ wọ́n kà í tì í wọ́n ń gbé okùn lélẹ̀ lọ́wọ́. Bàbá sọ rísì tó fi nípa mọ́tò yẹn àwọn ọmọ fẹ́ ṣe àwọn tó yẹ pé ẹgbẹ́ ìjọlógún àwọn afi mọ́tò yẹn àfi compensate yẹn. Ọ̀rọ̀ mi ló máa parí. Ọ̀rọ̀ mi lè ní ẹ̀sùn rẹ̀ nílé. Ọ̀rọ̀ mi ló máa sọ ilé. Láì máa gbé tẹ̀lé ló máa wí. Ara máa ronú. Ìfẹ́ àná. Ẹ̀yìn àná. Tó láti di February. Toda di February 15 park motor park ta ṣe sórí ipò our commission àtúwárí commission aṣọ bàbá ìdílò àwọn kọmitì ẹ̀rọ ìṣe ẹgbẹ́ kò
ibi ẹ̀ẹ́dẹ́ àgbàgbà ẹ̀dọ́gbò. Àwọn kọ́mítì yìí mo fún dáṣà ẹgbẹ́ gbogbo ṣẹ́ṣẹ́ àmà tó ti tẹ́lẹ̀ iṣẹ́ yìí tó ti kú òjò ọ̀pọ̀ tó wà láyé ṣẹ́ṣẹ́ àmà tó ti tẹ́lẹ̀ iṣẹ́ yìí tó ti kú ẹ̀yin mo fún dáṣà ẹgbẹ́ ẹ̀yọ́ba coordination family wọ ìjọba bẹ́ẹ̀ sí mọ́tò pààkì yẹn àfún 6 family ní 5 million naira. Kò má ṣe àbẹ́yìn wàá fi ṣe apáyé. Ẹ̀rọ pé ẹ̀rọ bá ti sọ pé à wọ́n ta agbára owó kọ́nà tó tà lójú ẹ̀gbẹ̀gbẹ̀ tó bá yà ẹ̀ ọ́yà ó lọ ṣòkò owó ìgbà pọ́nà. Ìkọ̀tẹ́ ẹ̀fẹ́ rí ìyẹn sẹ́ ìkọ̀tẹ́ kí irú yẹn òun á máa ṣe. Lẹ́yìn wọn lọ sálọ, wọ́n yà kàyà sálọ, kí fọ́ kàyà sálọ, àti nǹkan tó wà lẹ̀, iṣẹ́ tó wà ti parí, àárín ìsìnká ẹ̀, àárín parí. Àwọn àṣeyẹ̀kọ́ ní February tó bá tí wá ti March, bẹ́ẹ̀ March 24, after ọdún àwẹ̀, àwọn àṣekí ni gbogbo 38 ẹ̀sùn yẹn, àkókò wọ́n wá. Àdúrà ẹ̀bá wà ọ̀ọ́dẹ́gbà ìwé 4,000 ní iṣẹ́ yìí. Ìjọba wọn ṣe tẹ́sítò tó bá fẹ́ gba mọ́tò wọn àwọn sáàfù wọn mẹ́ta náà lọ́sùn máa gba mọ́tò tó lálùbọ̀ ẹ̀ka pẹ̀lú wọn. Àwọn mẹ́rin ìwé ẹ̀dá àwọn mẹ́rin tó tún lọ sí mẹ́ta nílẹ̀ yìí àwọn àkàwé jáde èsì náà mẹ́rin tó tún lọ mẹ́ta. Ààrẹ ní Belarus ààrẹ nípa kọ́bọ̀ lẹ́rẹ̀ ẹgbẹ́ yìí àdéhùn ẹgbẹ́ yìí náà lọ́wọ́ lọ is not my personal money and don't believe me don't believe me o don't believe me don't believe me. I don't have any personal money to spend. Àwọn owó orí yẹn sẹ́, àwọn àfikún orí lè mú kí a yọ. Àwọn wo nínú àwa àtọ̀wárá bí àwọn àwọn ìjọba yẹn ló kò pa. Ìwọ́n tó bá bẹ́ẹ̀ tẹ́ ṣe ṣe àmà lẹ́yìn ìṣòkò wàá rò pẹ̀lú wàá rò pé ìbòlò ti fẹ́ bẹ̀rẹ̀ ìbòlò ti fẹ́ parí ẹ̀ ṣé kí ṣé kò ti parí ẹ̀ kò ti fẹ́ bẹ̀rẹ̀ torí kò bá ti bí tọ̀ kò fẹ́ ti ṣe kò bí tọ̀ ọba máa ti ṣe kí ọba àti ẹ̀ka wọ̀ ẹ́ wò. Ẹ bá wà lóògbé ẹ lọ́wọ́ àdìyó. Gbogbo ìfúnra ìfẹsẹ̀ kò pé 400 million. When I say I'm going to $10 million, I have been $400 million. She managed $400 back. I have been coming to back. I have been foundation, National Union Health Center Hospital. I have been against. I have been Lagos Central, Napapa Road,
àpapọ̀ òde ìdílé mẹ́ta ti Lagos Central àti bẹ́ẹ̀ rẹ̀ àpapọ̀ ayé ẹ̀ àbẹ̀rẹ̀ sí Lagos West àpò Lagos lójú ẹ̀ lórí ojú yóò ní fọ́ etí yóò ní di àwọn orí fífọ́ kò ní jẹ́ ní ayé tó. Àsìkò wa ni ó wà láwùjọ fún wa ṣe. Àsìkò wa ni ó wà láwùjọ fún wa ṣe. Ìgbà bẹ́ẹ̀ ṣe rí. Ìgbà bẹ́ẹ̀ ṣe rí. Àsìkò wa ni ó wà láwùjọ fún wa ṣe. Ẹ̀yin kẹrin títí ní ẹ̀ka kò sáyà. Ẹ̀yà ìlú ẹ̀kọ́ ọ̀gá títí ìbáṣẹ̀lẹ̀ fún ọ. Ẹ̀yin náà tẹ́ ẹ̀yà. Àwọn òfin ẹ̀ka ìpè yìí wọ́n tẹ̀lé ìgbàsílẹ̀sì wọ́n dé ìlà. Ẹ̀yin náà ní wọ́n gbọ́dọ̀ wọn fọ ìṣọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ ẹ̀kẹ́ kò fọ́ ẹgbẹ́ tó wúlò. Ẹ̀yin náà kúrò nígbà. Abáṣoṣì máa bọ̀ àbàlẹ̀ ẹlẹ́gẹ̀sì ayé ìyẹn sì bàtẹ̀ àjẹgbẹ́ ìrẹ̀lẹ̀ ó bá ìlú ayé ìwọ̀n àtàwọn bá ń sọ̀rọ̀ fún àbẹ̀lẹ̀ ẹrú lọ ẹrú sẹ́kọ̀ gbogbo lọ. Ìwé ọ̀gá ìyẹn gbogbo ọ̀gá ìyẹn gbogbo àgbàdo wà lórí iṣẹ́ àyè. Àwọn táwà nínú ìgbò náà jẹ́ kí n. Ààrẹ sọ fún ilé ẹ bá sì ojú kòkòrò àtọ̀pọ̀ ìlú à ẹ̀fì jẹun sókè. Ẹ̀rọ lè jẹun sókè lókè ìdágbé yìí. Àyè fáìsì ẹ̀kọ́ ìsílẹ̀ ìṣèjì. Màá fún mi fún ọ̀gbẹ̀ kẹfà àti fáìsì lábẹ́ wa. Ìtọ́jú mẹ́rin òfin wa gbà rẹ̀ àwa ti máa tọ́jú yín. Àbí ẹ bá ti tí ó kú wọn pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì àìsí. Ẹ̀yin náà lẹ́yìn náà ti ẹ bá ṣẹ́fẹ̀ sọ̀rọ̀, wọn ọ̀tá ìṣòwò ẹ̀jẹ̀, ọ̀tá ìṣòwò ìyíyàn, ọmọ ẹni ọjọ́ máa kú. Èyí ìlọ́wọ́ lè kówó ara tí owó yẹn ṣègbọ́dé náà ní. Ẹ bá sọ pé ìdìgbò. Ẹ̀yin màgbá ìṣẹ̀lẹ̀ ìgbẹ́ tí ò ní.
mẹ́ka káàbà lọ ṣẹlẹ̀ ọ̀rọ̀ mẹ́ka wà ká ṣẹlẹ̀ kó káàbà di end of this January tí ẹ gbọ́dọ̀ ní fọ́ọ̀mù láti gbà wọ́n ó yẹ kí ẹ fígọ̀ ọ̀rọ̀ èèyàn tó fẹ́ lọ. láàrin àwọn staff kọlọ ní láti ẹ̀ àti fún staff kọlọ ní Jerusalem àwọn tó lọ sí Jerusalem àti sanwó wọn àwọn ní déètì wo lẹ́nu lọ Jerusalem déètì wo wọ́n ní January ẹ̀dí lọ́wọ́ tó lọ sí àbífọ́sù àmọ́ ọ̀dọ́ lọ sí mọ́tà ọkùnrin lábúlọ níyẹ̀ yìí mrs àrímọ́ òun náà máa ń lọ òun náà ló láyé síta mrs àrímọ́ òun lọ sí mẹ́ta láàrin ọ̀nà staff. Lagos is okay. Lagos is Ikorodu Comrade Jami Akinsanya Treasurer United States. Lagos East, Lagos West, Oṣì Àgbìlọ́bí, Comrade Lúpọ̀ Country Branch Treasurer. Lagos Central, every church, Lagos Ana, Ọ̀rẹ́ Fọláyé Jìnnàbí Bíá Ṣàwà Olùdarí. Oge ìgbà sẹ́ńsà ọ̀la Yorùbá ọ̀la àkọ́kọ́ Nàìjíríà òkúta lọ sí mẹ́ta kìlẹ̀. Ìṣèlú staff náà mọ́ Mrs. Àbímọ́ ọ̀rẹ́ ẹ̀yọ́ lọ sí mẹ́ta kìlẹ̀. Torí ní bá pè mẹ́ta tí mẹ́ta bá pè ìyàpọ̀ sí ṣe international passport. Ṣé international passport sí wà tó fáyì ẹlọ́ba ẹ̀pẹ̀kẹ́ ẹni ẹlọ́ba sẹ́kẹ́tì ẹ̀gbà wo passport wà tátà tó yọ ẹsẹ̀ ẹ̀jẹ̀ sí yàtí tàbí agent so ẹ̀gbà láti tí àwọn aṣọ owó wá sí ọlọ́run aṣọ ìyọ aṣọ ìwọ̀ àdúrà tí wọ́n gbà fẹ́ pẹ́ àpẹẹrẹ àdúrà tí wọ́n yẹ gbàgbọ́ ayé lọ àbúrò ayé lọ sọ̀rọ̀ ayé lọ wí jẹ́. Susu gbogbo ní ẹgbẹ́ kan ò gbé a bàbá yìí ìfẹsọ̀ bẹ́ẹ̀ ni o ọlọ́run ẹgbẹ́ ó máa ṣe màjíìkì lọ yìí ó máa ṣe màjíìkì lọ yìí. Èèyàn bàbá ti ra bàyẹ̀ méjì jábá ní ọ̀sẹ̀ lẹ́sọ̀ ọ̀dẹ ẹ̀fọ́ ìtàlẹ́ wo ilé gbọdọ̀ ìtàlẹ́ méjì wọn lórí ẹ̀fọ́ ìjọ bóyá ti ìtàlẹ́ mẹ́wàá torí àkàwé ìfẹ́ yìí màá tà èmi ò lè ní pẹ̀lú ẹjọ́ wájú sọ̀rọ̀ lọ́fẹ́ nípa wọn náà kọ́ lẹ́yìn wọn. So ẹ̀ka padà sọ̀rọ̀ wẹ́ẹ̀ ti àwọn gẹ́gẹ́ òjìwé àwọn 4,000 abẹ́ṣe pàmẹ́tì àwọn máàṣì abẹ́ṣe program ẹ̀kọ́ mọ́jọ̀bọ̀ sí ẹ̀sùn àtàwọn sáàbù àwọn ti February abẹ́ṣe park ìgbà láti lé bá ti bọ́ yìí fọ́másì ṣẹ́wà lọ́sí kú bá kọ́ńtà sọ̀rọ̀ fámìlì wọn tó láyé ìyàwó méjì mẹ́ta kábọ̀ so alẹ́ ìsìnkú alẹ́ ẹ̀pá àwọn kan sọ̀pọ̀tì wọn pẹ̀lú $5 million iṣi family. So apàdà sí 20 local government gbogbo 20 local government pressure àpàtẹ̀wà bẹ́ẹ̀
lọ ṣe méjì àbẹ́bẹ̀ kò tó fẹ́ bẹ́ẹ̀ tútù ọ̀tẹ̀ ní ṣíṣe ọ̀gá àwọn ìgbà kó wá àwa jẹ́ 7,000 ayẹ̀wò pé bíráṣì pọ̀ ní lọ́nà àwọn ìjọba ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè orí abẹ́ ṣe ọ̀pọ̀ ọjọ́ bá òdìbò tó ń wá ní wọ́n tó ń wá ní máyà àfẹ́ kó ní ọ̀rọ̀ ṣe ní ìwọlọ́ má bú ẹ̀ wá àfihàn gbá wá price àmà tó bá lè tà wọ́n lé lórí àwọn suspect yẹn ẹ̀yin price àmà tó wà ní local government ní ẹ̀rọ ṣe kẹfún àníkẹ́ bá òdìbò 200 àjẹ́ 4,000 tó bá lè ti di báṣì yẹn tàbí ṣe program yẹn fún wọn ẹ̀yẹ́ kọ́ máa bọ̀ pẹ̀lú fúta sáàdì wọn. And we support Lagos State government and we support second time President Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu 2027 Aṣíwájú for 2027 Aṣíwájú for if you know President Bọ́lá Ahmed Tinubu then all the lókè. If you know the president raise your hand. Ẹni fẹ́ pẹ́sìlẹ̀ ìyá máa ń bá dáyé ìjọ tí bàbá ń dẹ́gbà ọlọ́run ilẹ̀ ọ̀gbọ́n ìwà sí ẹ̀rọ. Ìwọ́n ló yẹ kí tọ́kù fún káàdì òfin ojú sínú tó yẹ kí wọ́n sọ pé ara ilẹ̀ sọ̀rẹ́ ọlọ́run fẹ́ ní ló wá sí. So ìjọba jẹ́ ẹ̀kẹ́jì bẹ̀ ìjọba jẹ́ ẹ̀kẹ́jì bẹ̀ ní pé báwọn bẹ́ẹ̀ ṣàmàlẹ́ náà láti máa lọ ṣe. Our local government, Lagos Island local government, goes to the east and west. Goes to the east and west. And it's 20 words you bet. Gbogbo ara yẹn ṣe union ní wọ́ọ̀dù ọ̀pọ̀lọpọ̀. So membership card APC wọ́n ti bẹ̀rẹ̀ registration. Membership card APC wọ́n ti bẹ̀rẹ̀ registration. So gbogbo branch chairman ní 20 local government nílò sí 57 local government ẹgbàgbé pàtàkì 7 SDA 20 local government ká fi ṣe ẹ̀rọ mẹ́rìndọ̀ gbogbo wọ́ọ̀dù tó bá bìlọ̀ kì sí àtàwọn yíyọ̀ tó bá wà bẹ̀ torí a máa fi ojú rí a máa pe iṣẹ́ branch tó máa kó egbò mẹ́fà kọ́ wá láti máa fojú rí membership and APC ike lọ́bi ṣẹ́ẹ̀sì new registration lọ ṣe registration ike lọ́nà fún so ike lọ́nà fún so gbogbo wọ́ọ̀dù tó wà lórí àgbọ̀ngàn ṣe olùwọ̀ ó lè mọ professor gbogbo ẹgbẹ́ microphone ṣàrà fún ìgbà ìṣàrà bá ń sọ wọlé kẹ́kọ̀ọ́ padà láti ìgbà ìgbà fún ọ̀rẹ́ láti sọ náà. Nǹkan tí station máa sọ sí ẹ máa mú voters card ní ẹ̀sìn àtẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa mú lọ síbẹ̀ pẹ̀lú NIN ní ọmọ òwe ìsàn rárá ó máa lọ sí ọ̀dẹ̀ tí wọ́n ti wà ń bẹ̀ láti àárọ̀ títí di 6 ọmọ and close ní every ward which is every day Monday to Saturdays. So Friday on your room, so it's just Monday to Saturdays, everybody. So ẹjọ ó wà fẹ́fẹ́ ilé ìṣòro ẹlẹ́ẹ̀mejì ìgbọ́n tó ṣe ẹni 2023 ìtúbọ̀ ọ̀ṣẹ́ tí wọ́n gbọ́ láyé ìyẹn tó gbẹ̀gbẹ̀ ayọ̀ pé wẹ́ẹ̀fẹ̀ ayé tí àmójútó ẹlẹ́gbàá ló fà ìsí ìlẹ́gbẹ̀rẹ̀ nǹkan tó kú ní ìlú là ń ṣe débà ìdè ìbálẹ̀ tó ní nǹkan fún ìjọ ẹ̀ka ṣe láṣì ẹ̀kọ́ àṣàkíyèsí má fi bẹ̀rù bálágbára lò nǹkan bí ìjọba ẹ̀ka ṣe láṣì ẹ̀kọ́ àṣàkíyèsí àtúnṣe kíni àdúrà nìkan ẹ̀fọ́sù wa láti jẹ́ ká ṣe kíni àtàgbé ìtọ́jú àbí ìjọba àpótó gbogbo ẹ̀ ìtòrí àbábẹ̀ ìjọba ti ṣe lọ́dọ́ láti stọ̀pù ẹ̀ àbábẹ̀ sí máa gbé báyìí gbàgbé
ìyá ọ̀fẹ́ gbà wá ẹni pẹ̀lú ẹ̀ máa ṣe kí wọ́n máa ṣòro sáyọ̀ APC ìwọ́n tó ìgbà tí ṣò wọ́n ti sọ lẹ́ẹ̀kọ́ta náà wọ́n máa gbé kalọ̀ ẹgbẹ́ gọ́ọ̀mẹ̀ntì tó wà ní state àbáwá ọ̀rọ̀ ní ká ṣe kí ni ọ̀rọ̀ ní ká play realities wọ́n sọ fún wa pé ká ṣe lẹ́yà rẹ̀ wọ́n á ní gọ́ọ̀mẹ̀ntì tó wà nínú state yẹn ọ̀rọ̀ ní ẹ̀bá ṣọ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì tó lè wà ní state wa APC ní bàbá tó lè fi jẹ́ president nínú state wa náà lọ́ọ́ ṣe kí ni lọ́ọ́ ti káàdé wọ́n yẹ láti pọ̀ sí Lagos state yàtọ̀ ní 2027 ìgbó olóyìn náà gbé jáde ìgbà ìkọlá sọ́jọ́ kìíní àná ẹ ti gbọ́dọ̀ EFCC lọ ẹ ti gbọ́dọ̀ EFCC lọ ẹ ti gbọ́dọ̀ DSS lọ tó bá wù yí rẹ̀ ibi tó bá wù yí ẹ̀ gbà lọ owó ìgbòho ìgbòho sàmì kò sí tó bá pa ẹgbẹ́ náà ní àpòlò ilé ẹgbẹ́ so ẹgbẹ́ APC ẹgbẹ́ tiwa lẹ́kọ̀ọ́ ìwọ́n tó bá ti mọ̀ bóyá o nífẹ̀ẹ́ sẹ́gbẹ́ tiwa lẹ́kọ̀ọ́ kó ẹ̀yìn rẹ̀ gbogbo iná kò wà lọ́sẹ̀ pẹ́ tó wù ẹ̀ tó ní lẹ́yìn ìbọn ẹ̀dọ́ lẹ́yìn ló ẹ̀yẹ̀ bá ṣe kí ọ̀hún dẹ́gbà rẹ̀ afúnẹ́jì next meeting gbogbo ṣíṣe ọ̀gá gbọ́dọ̀ abẹ́ orúkọ ọ̀hún dẹ́gbà rẹ̀ pẹ̀lú fóònù nọ́mbà wọn àyẹ̀wò ìwé ọ̀hún tàbẹ́ ṣe kí ni ọ̀hún tàbẹ́ bàbá nìyẹn ṣùgbọ́n táwọn ṣe kú. National progress àwọn eléyìí wọn ní work before pleasure ṣẹlẹsàn a ní kí ẹgbẹ̀rún má ṣe fàájì tó ẹ tó tọ́ sí business ló ṣe ẹni tó tó tẹ business ló ṣe àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ti yan ọmọ sí kan lókè àgbẹ̀bí fọwọ́ yìí sálẹ̀ mo fi ọlọ́run ká bẹ̀rù ẹgbẹ́ bà wá. Ìfọ́n tẹ́gbọ̀n tí wọ́n fi ń mutí ẹni àwọn káàkiri ìdá mi ò ní ẹgbẹ́ ṣe fàájì. Àwọn ìgbẹ́ ta bá wá sóko òun ni ká kọ́kọ́ wọlé tó ká bá wá ṣiṣẹ́ tán a ṣe fàájì. Dẹ́rẹ́bà òdìgbò wọn ní gbọ́dọ̀ kù sí ọ̀dìgbò bá ṣe fàájì. Tó bá ti ṣiṣẹ́ tán ló ti ṣíwọ́ iṣẹ́ nírọ̀lẹ́ tó ń kó dúdú dọ̀kejì ó lè dánú sí. Àwọn òṣèlú òdìgbà tó ṣiṣẹ́ àdúgbà tó wọn fi títọ́ ló máa lọ jókòó sí ìṣẹ́rìn. Ìjọba ọlọ́run lè ẹ̀bẹ̀ yìí àwọn tó ń ta títàdúgbò yìí lọ àwọn náà lẹ́yìn àwọn à ń sọ̀pọ̀tì láìfù wọn náà ní ṣẹlẹ̀sán àwọn náà lè fi yan wọ̀ pé national union níbí ṣẹlẹ̀sán unity tí wọ́n nìyẹn branch tí wọ́n nìyẹn state tí wọ́n nìyẹn branch wọn lè ní bàjẹ́ unity wọn ní bàjẹ́ àwọn ọmọ fọlẹ́ lè ní bàjẹ́ ẹ má jẹ́ ká lọ́kùn sí ẹni àwọn káàkiri ẹ jẹ́ ká ṣe kí ni ẹ̀jẹ̀ ká ní discipline náà lọ́wọ́ wọn ìfọdọ́ lè ní wọn bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ká mójútó iṣu ìgbàṣe àti múnisì abẹ́rẹ́ ní. ẹni mọ́ lọ sí ẹ bá tẹ̀ ẹ́ wá jáde náà wá jáde náà ọ̀làrin iwájú mọ́ lọ. Any comment? Any comment? Any comment? I advise you to learn. Yes, so I advise you to learn. When you are here, I was great. I will share so and do not tell you. Private craft. Who that have your bed. So, I like sharing. Wọ́n ká ṣí àbẹ̀ lọ àwọn olùdókòwò ṣòwò àwọn ọ̀pọ̀ ẹ̀jọ̀ náà.
progress so ìwọ̀n tó bá mọ̀ ìgbé ní oníkẹ́yìn kọ́kọ́ jáde social media ní oníkẹ́yìn kọ́kọ́ bá jáde social media ìwọ̀n tó bá ti mọ̀ pé ìwọ̀n ń sọ yẹ kò láti event yẹ ìkàkúrà yẹ ìwọ̀n tó bá yẹ ti wọ̀ ìgbé o ní ìdára owó ṣe ṣàmà owó yóò ẹ̀fọ́ ṣe ṣàmà torí gbogbo ẹ̀kú kọ́tà ṣe òun ló bí wọn lú ìfọ̀n tó yẹ máa bí wọn nílà ṣe nígbà kábọ̀ lọ́rẹ́ aṣòṣìmáwọ̀ ló tún sọ pé sẹ́gun ìyàmọ́tò fún wọn ṣe tẹ̀sùn ẹgbà tó ṣé kò gbogbo ìgbìmọ̀ fún wọn ṣe tẹ̀sùn àwọn ọ̀pá àgbàtà ní kí wọ́n ṣe tẹ̀sùn ṣèlú ìgbàgbé lọ́wọ́ ìgbàgbé ṣe fún ọ̀rọ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ máa bẹ́ẹ̀ kí wọ́n á bì àbẹ́yẹ̀ òṣèlú ní tábàyà ṣé ìgbàgbọ́tò ní tábàyà èyí lè má lè fi ní àmì ìwé ṣèlú láti àwọn ìrìnàjò ẹgbẹ́ bí lẹ́yìn tẹ́tọ́ lọ́yẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ìlú ilé akáṣù mẹ́jọ ló lò. Lórí ìgbésẹ̀ káyàwó ó bá ayé ẹ̀jẹ̀ ẹ̀yìn tẹ́sán ẹ̀jẹ̀ ṣe é pé ọ̀pẹ́ ìṣàlọ́ ti gbowó tán àwọn sẹ́kẹ̀tì ti gbowó tán ẹ̀yìn tẹ́sán ẹ̀ṣẹ̀ ó dọ̀ ẹ̀ má wà kú jùlọ ẹ̀yìn tẹ́sán ẹ̀ ó dọ̀ ẹ̀yìn tẹ́sán ẹ̀ sì máa gbowó àwọn 40 million tó gbowó lóṣooṣù àwọn tó lọ́ máa ti start from next month ẹ̀rọ máa gba owó yìí ẹ̀yìn 120 ẹ̀rọ gbowó jẹ́ ẹ̀yìn sẹ́kẹ̀tì ìṣẹ́nà ẹ̀ báwọn dùbílẹ̀tì ẹ̀sẹ̀ nífẹ̀ẹ́ òṣìṣẹ́ sábà tí o lè bẹ ọ̀rọ̀ tẹ́sán àkọ́mọ̀ṣe kí ni ó ń bá wà lọ́kọ̀ọ́ wa jẹ lórí lórí tí o bá gbé kẹ́kẹ́ yẹ starting from end of this month lórí kọ́fẹ́ ìfọ́tì lówó ẹ̀yin wá gbé ìjọba gbowó ìyẹn lè pé 30 million ọmọ akúsà yìí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀.